Aláròyé máa wí o. ẹ gbọ́ kí ló pa Fúnkẹ́ Akíndélé àti ọkùnrin yìí pọ̀? ìbéèrè tí ọ̀pọ̀ èèyàn ń béèrè ṣùgbọ́n tí wọn kò rí ẹni tó dá wọn lóhùn báyìí ni pé ṣé àjọṣe ìkọ̀kọ̀ wà láàrin Fúnkẹ́ Akíndélé àti Fọlárìn Fálànà tí gbogbo èèyàn mọ̀ sí Falz ni àbí pọ̀pọ̀ ṣìnṣìn eré ló wọ àwọn méjèèjì lára tó bẹ́ẹ̀? wọn kò lè ṣe kó má béèrè bẹ́ẹ̀ nìkan bá rí Fúnkẹ́ Akíndélé àti ọmọkùnrin tóun náà jẹ́ olórin tó sì tún máa ń ṣeré tíátà tó tún wá jẹ́ ọmọ ọ̀kan nínú àwọn ajàfẹ́tọ̀ọ́ agbẹjọ́rò nílẹ̀ wa ní Fẹ́mi Fálànà, onítọ̀hún kò ní ṣàì béèrè irú ìbéèrè yìí. kì í ṣe tuntun mọ́ pé lọ́jọ́ kẹjọ oṣù yìí ni arẹwà òṣèré ilẹ̀ wa náà ṣe àfihàn fíìmù rẹ̀ tí yóò jáde lọ́jọ́ kẹtàlá oṣù kejìlá fáwọn èèyàn kan. ṣùgbọ́n àrà ọ̀tọ̀ ní àjọṣepọ̀ tó wà láàrin Fúnkẹ́ àtàwọn òṣèré yòókù tán jọ kópa nínú fíìmù ọ̀hún. bí Fúnkẹ́ ṣe bọ́ sílẹ̀ nínú mọ́tò olówó ńlá tó gbé wá síbi ayẹyẹ náà ń ṣe ni Fọlárìn tí gbogbo èèyàn mọ̀ sí Falz yìí fà á lọ́wọ́ tí wọ́n sì jọ ń rìn lọ sínú gbọ̀ngàn tí ètò náà ti wáyé bíi tọkọtaya. kì í ṣe pé wọ́n jọ ń rìn lọ síbẹ̀ nìkan, nígbà tó tó àkókò fún Fúnkẹ́ Akíndélé láti jó, òun àti ọmọkùnrin tóun náà jẹ́ agbẹjọ́rò yìí ló bẹ̀rẹ̀ sí í jó. ijó ọ̀hún pọ̀ débi pé ó mú ìfura dání nítorí bí wọ́n ṣe ń so mọ́ ara wọn pẹ́kípẹ́kí bíi tọkọ-tìyàwó tí wọ́n sì kọ̀ láti fi ara wọn sílẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n tún rẹ́rìn sí ara wọn tí wọ́n sì ń ṣẹ́jú sí ara wọn. àwọn méjèèjì ní gbogbo àwọn tó wà níbẹ̀ fi ń ṣe ìrànwọ́ ní gbogbo àkókò tí wọ́n jọ ń jó ijó náà. bí èèyàn bá gẹṣin nínú Fúnkẹ́ Akíndélé lọ́jọ́ yìí kò lè kọsẹ̀ nítorí ń ṣe ni ìdùnnú hàn lójú rẹ̀ tó ń rẹ́rìn ṣẹ̀kẹ̀ tí òun àti ọmọkùnrin náà sì ń fara wọn síwájú tí wọ́n ń fara wọn sẹ́yìn. nígbà tó ká àgbà ọ̀jẹ̀ olórin nì Bísọ́lá Ológundé tí gbogbo èèyàn mọ̀ sí Lágbájá lára pẹ̀lú bó ṣe rí Fúnkẹ́ àti Fọlárìn tí wọ́n jọ ń lọ́ mọ́ ara wọn, ń ṣe lòun pàápàá sọ̀kalẹ̀ lórí sítéèjì tó lọ bá òṣèré ilẹ̀ wa tán tó máa ń pè ní Lefty yìí. ní Fúnkẹ́ bá ń bá òun náà jó fún ìṣẹ́jú díẹ̀, lójú ẹsẹ̀ ló ti padà sọ́dọ̀ Falz tí wọ́n bá tún bá ara wọn jó lọ. látìgbà náà ni àwọn èèyàn ti ń béèrè pé ṣé Fúnkẹ́ ti tún pàdé olólùfẹ́ míì ní báyìí? ṣé ọmọkùnrin yìí ni Fúnkẹ́ tún fẹ́ fi ṣe adé orí báyìí ni? ohun tí ọ̀pọ̀ àwọn èèyàn sì ń sọ ni pé bí ọkọ bá kọni ọkọ náà ni àá fẹ́ padà, nígbà tí kì í ṣe pé Fúnkẹ́ ti dàgbà ju kó fẹ́ ọkọ lọ, àti pé gbogbo obìnrin ló nílò ẹni tí yóò máa fi ìfẹ́ hàn sí wọn tí yóò sì máa kẹ́ wọn gẹ̀gẹ̀. ọ̀pọ̀ ló tiẹ̀ ti wọlé àdúrà tí wọ́n ní kí Ọlọ́run ó jẹ́ pé àjọṣepọ̀ ti bẹ̀rẹ̀ láàrin wọn ni, nítorí bí àwọn ṣe rí wọn yìí inú wọn dùn sí ara wọn, wọ́n sì jọ tọkọ-tìyàwó lóòótọ́. tẹ́ ò bá gbàgbé Fúnkẹ́ Akíndélé àti Falz ti ṣe àfẹ́sọ́nà ara wọn nínú eré Jennifer ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ tó máa ń wáyé nígbà kan. nínú eré náà ni Falz ti kópa Ṣẹ́gun tó jẹ́ àfẹ́sọ́nà Fúnkẹ́ Akíndélé tí wọ́n sì jọ máa ń fìfẹ́ hàn sí ara wọn nínú eré ọ̀hún. ṣùgbọ́n àwọn kan ti tún sọ pé èké pa àwọn èèyàn kú. wọ́n ní ṣé ẹ̀ṣẹ̀ ni kí àwọn òṣèré méjèèjì bá ara wọn jó ni, àbí kí ló wà nínú pé wọ́n so mọ́ ara wọn? wọ́n ní ó ṣeé ṣe kí nǹkan kan má dà wọ́n pọ̀. ọ̀pọ̀ ni kò gba eléyìí gbọ́, bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ Fúnkẹ́ sì ń gbàdúrà fún un pé kí Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀. tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ 26 oṣù karùn-ún ọdún 2012 ni òṣèré yìí kọ́kọ́ ṣègbéyàwó pẹ̀lú ọkùnrin kan tó ti di olóṣèlú báyìí, Adéọlá Kẹ́hìndé Olóyèdé. ṣùgbọ́n ìgbéyàwó náà kò lò ju ọdún kan lọ tó fi túká, nítorí inú oṣù keje ọdún 2013 ni wọ́n pín gààrí. lẹ́yìn náà ló tún ṣègbéyàwó pẹ̀lú ọkùnrin olórin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdulrasheed Bello tí gbogbo èèyàn mọ̀ sí JJC Skillz. ọdún 2016 ni wọ́n ṣe ìgbéyàwó, bòńkẹ́lẹ́ náà fi àjọṣepọ̀ náà ṣe tí Ọlọ́run sì fi ìbejì ọkùnrin méjì táwọn lọ́rẹ ní ọdún 2018. ọdún 2022 ni ìgbéyàwó náà tún forí ṣánpọ́n lẹ́yìn ọdún 6 tí wọ́n ti jọ wà papọ̀. látìgbà náà kò sẹ́ni tó gbúrò ọkùnrin kankan pẹ̀lú Fúnkẹ́ Akíndélé. èyí ni àwọn olólùfẹ́ rẹ̀ fi ń gbàdúrà pé Ọlọ́run jẹ́ kí ohun tí wọ́n rí ní alẹ́ ọjọ́ kẹjọ oṣù kejìlá yìí jẹ́ òótọ́, kí Fúnkẹ́ tún lè tọ́ adùn ìfẹ́ wò lẹ́ẹ̀kan sí i. Ọrẹolúwa Adédèjì ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ̀nyìn.